ẹ̀yin náà ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí, ẹ like, ẹ subscribe, ẹ farabalẹ̀ kẹ́ bá mi wò, ẹ má bá mi ká lọ. ọmọ wọn ni o, àwọn dìndìnrìn. bẹ́ẹ̀yàn kan bá sọ wípé òun fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́, we must stand this time around to say no, because we don't have another home. The only home we have is our land, Yoruba land. ẹ má rí mi gẹ́gẹ́ bí aláṣejù, ó ti pẹ́tẹ́ tí ń ṣe. mo sọ pé mo ń sọ̀rọ̀ kan lánàá, mo ní ẹni tọ́lọ́run bọ́ bá mi tó bá ti rán níṣẹ́ kò ṣeé bájà, kò ṣeé bínú sí. mo ní ẹni tẹ́ bá ti rí súrà àkàndá tọ́lọ́run máa da special, ẹ má bàjà, torí tẹ́ bá ti ń bá irú ẹni bẹ́ẹ̀ jà, onítọ̀hún bíbà tonítọ̀hún wá ìbínú Ọlọ́run ni. tọ́lọ́run bá dẹ̀ fẹ́ bá àyàn, tọ́lọ́run bá fẹ́ kojú ìjà sí ìyàn, tọ́lọ́run bá fẹ́ bá àyàn wí á gba ìwà lọ́wọ́ ẹ̀, àwa máa kọlu Ọlọ́run, àrò pé n tó da lòún ṣe. ní ìgbà tí Gani ti bẹ̀rẹ̀ sí ń kọlu Ọlọ́run lára Sunday Igboho ní àwọn ohun tó ṣe ní ìkọ̀kọ̀ tí ń tú síta. mo tún kó àṣírí ẹ̀wà rẹpẹtẹ ni o. jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi ni máa jókòó tá a pè ń pé bàbá Èkìtì, ẹ wá gbọ́, ẹ wá gbọ́. mo dẹ̀ ń sọ fún àwa ọmọ kóòtù òjíire, ilé ayé tá a wà lóde òní, ilé ayé tó kún fún ọgbọ́n ni, ilé ayé tó jẹ́ pé gbogbo tó wà láyìíká wa ká máa fi kọ́gbọ́n, ilé ayé tó jẹ́ pé gbogbo tó yí wa ká pátápátá ọgbọ́n ni. mo ní mo wá bẹ̀ ẹ̀yin ọmọ kóòtù òjíire tẹ́ jẹ́ ọ̀ríjínà, tẹ́ jẹ́ ojúlówó ọmọ, ẹ jẹ́ á jọ fi ohun tó ṣẹlẹ̀ sí Gani Adams yìí, mi sí arábìnrin ààrẹ Gani Adams, ẹ jẹ́ á jọ fi kọ́gbọ́n, ká fi ṣẹ̀ kọ́kọ́ pé bá a bá lé ní bá ò bá bá ní, pé ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́, pé ẹni Ọlọ́run bá ti rán níṣẹ́ káyé lára ẹ̀. olórin yẹ kó ní ìlara, ó lákọ lábo, àbí bẹ́ẹ̀ kọ́? mo ní ẹ jẹ́ ká fi kọ́gbọ́n lára àkàndá èèyàn tọ́lọ́run ọba mi bá dá, tọ́lọ́run ọba mi rán níṣẹ́ tó sàlẹ́sà. ṣe ló yẹ ká jèrè Ọlọ́run lára wọn, kò yẹ ká rí ìṣubú látara wọn. ìní tajà tẹran, náà jáde síta tó kọ̀dẹ́mù Gani Adams torí pé ó ti kọsẹ̀ lára Sunday Igboho ni, torí wọ́n ti kọsẹ̀ lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ó ti kọsẹ̀ lára ọba ilẹ̀ Yorùbá, ó kọsẹ̀ ní ilẹ̀ Yorùbá fún ara wọn. ká tó máa bọ̀rọ̀ Gani bọ̀, lára ohun tó bí Gani inú òun náà ni ìlú ẹkùn security network tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ látọwọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, ọmọ yín ni, very humble, mo lè sọ pé last born of Yorùbá land, kò sẹ́ni tí ò lè dọ̀bálẹ̀ fún. ohun tó ń bí wọn nú nìyẹn, ìlú ẹkùn security network. information kan dọ̀dọ̀ mi pé àwọn kan ti fẹ́ máa ṣe ayédèrú, wọ́n pera wọn ní ìlú ẹkùn, àwọn ní commander. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, we must not miss this opportunity. We must not allow this OPC Gani Adams, torí lára ohun tó ń fọ́nrán ọ̀gá wọn lórí ni, lára ohun tó gborun lójú ọ̀gá wọn ni, lára ohun tí ò jẹ́ kí àwọn ọmọ wọn, ọmọ Gani gan ó nísinmi, the ọ̀dàlẹ̀, people's confusions. máa pe àwọn nọ́mbà kan síta ìjọ, àwọn nọ́mbà àwọn kọ̀mándà wa yẹ. bí ènìyàn kan bá pera rẹ̀ ní kọ̀mándà, tí nọ́mbà tí mo fẹ́ pè yóò bá ti bá mú, òfo lonítọ̀hún òfo ni. àwọn òdẹ nígbà kán ta epo sí aṣọ àlà ìlú ẹkùn.
torí pé àwọn ò rẹ́dì láti ṣe wọ́n dẹ̀ fẹ́ dí ẹni tó ń ṣe lọ́wọ́ àwọn ò ní kankan láti ṣe ẹni tó tún ṣe wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ wọ́n wá rí wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ ti gba ìlú ẹkùn tán wọ́n wá ń wá ọ̀nà to damage ìlú ẹkùn and me and you as a authentic and original Yorubas, we must not allow them to succeed. We must use everything tó wà nípa wa to defend ìlú ẹkùn. Tẹ́ bá ti ń kófìrí wọn bẹ́ẹ̀ ládùúgbò yín. Tẹ́ pera wọn ní kọ̀mándà ìlú ẹkùn. Tàbí tán ní ká lọ mú owó fọ́ọ̀mù wá. Tàbí tán ní ká lọ mú owó gbẹ́wà mú òkòkò bàbá aṣáṣùn. Wọ́n fẹ́ jà yín lólè ni. Àwọn nọ́mbà tí máa pè síta yẹn jọ ẹ bá mi pe nọ́mbà yẹn. Ẹ bá mi pa àwọn nọ́mbà yẹn. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Èkìtì kété. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Ǹgbà ń àwa ti rí. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Gani Adam dìde ó lóun fẹ́ dọ̀nà Yorùbá rú. Kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété. Ṣó yẹ ká gbà fún Gani kó túbọ̀ wá lọ́wọ́ Fúlàní ẹ̀yẹ bẹ́ẹ̀ o. Kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété. Wọ́n ẹgbà kí ìlú ẹkùn kó ríṣẹ́ náà ṣe. Ṣó yẹ ká gbà fún rárá. Kí ayé ti ṣe èyí tí o Èkìtì kété. Ẹ má bínú pé òun mi crack àwọn kan ní kí n máa ń lá oyin ẹjọ́ nira ẹ̀ àfi bá wọn tẹ̀ fi ṣe mí ni èmi gan mọ̀ kàn fẹjọ́ ṣe mí wọ́n fi ṣe mí they do what to do me oh God wọ́n fẹjọ́ ṣe mí òyìnbó pọ̀ mo ti sọ fún yín pé over graduate lèmi òyìnbó pọ̀ Ekiti State command and twice nọ́mbà méjì ní state kọ̀ọ̀kan ni ẹ pè wọ́n lórí WhatsApp èyí ni ẹni tí ẹ bá lè pè wọ́n lórí WhatsApp ẹ pè wọ́n lórí direct ẹ gbọ́ sà state báyìí ni mo ti wá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó fọ́ọ̀mù àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó igbá àwọn kan pè mí wọ́n ní ká máa dá owó kòkó bàbá aṣáṣùn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbà káwọn ọmọ OPC Gani kan da ọ̀nà wa rú orí ọ̀fẹ́ kẹta nílé we the Yorùbá will not.